ọmọ Yorùbá pátá àsìkò tó yẹ ká wà ní ṣọ̀kan leléyìí, ṣé ká má tanra wa jẹ, a sí ní ṣọ̀kan. Àsìkò tó yẹ kí àwọn ọba aláyé wa kán jẹ́ àpẹẹrẹ rere fún wa leléyìí àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Àsìkò tó yẹ kán jáde kán sọ̀rọ̀ nípa ètò ààbò ilẹ̀ Yorùbá nìyí. Bá a bá wá rí èèyàn kan tó nírọ́ ni, torí bitter truth lètò tiwa o, yàtọ̀ fáwọn ètò míì bí ọ̀rọ̀ àgbà tẹ́ máa bá pàdé, tó bá ti mú ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ìlú dání, bitter truth la máa sọ. Òótọ́ yẹ korò fáwọn tí ò fẹ́ gbọ́, ó dẹ̀ ṣòro sọ fẹ́ni tí ò ní bẹ̀rù Ọlọ́run. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn gómìnà ilẹ̀ Yorùbá, àwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn baálẹ̀ ilẹ̀ Yorùbá, ó yẹ ká ti máa rí ìpàdé wọn lákọ̀tún ju òde lílọ lọ. Ó yẹ ká ti máa rí ìpè wọn pàápàá jùlọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá ní oníkọ́wọ́-ǹkọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò. Ṣùgbọ́n kàràkárì à ń rí èsì primary election. Ààrẹ ni tó lè gbèjà ọmọ Yorùbá nínú gbogbo àwọn tá a dákọ sílẹ̀ yìí. Bí ìran Yorùbá bá fẹ́ parẹ́ kó parẹ́ ní lójú wọn. Nítorí kànmídà ń bẹ̀ làwọn ń kọ lórin. Lásìkò yìí, bá a bá wá rọ́mọ Yorùbá tó ń tako ẹgbẹ́ ajìjàǹgbara lásìkò yìí, gbogbo ẹgbẹ́ ajìjàǹgbara ni mò ń sọ, tó ń takò wọ́n nígbà tí wọ́n bá ṣetán láti ṣiṣẹ́, tó ń bu ẹnu àtẹ́lu ẹgbẹ́ kan tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́, ọ̀tá ìran Yorùbá nírú ẹni bẹ́ẹ̀. Yálà abu ẹnu àtẹ́lu OPC, Àgbẹ̀kọ̀yà, sòfà àti wọn bá ti ní àwọn jáde àwọn fẹ́ ṣiṣẹ́, tó o bá ti takò wọ́n, ọ̀tá ìran Yorùbá ní ó yẹ ká fura sí ẹ̀. Àwọn kan ń tako ìrú ẹkùn lórí social media, bẹ́ẹ̀ wọn ò lè jáde kan ṣe nǹkan kan. Àwọn tó ń tako ìrú ẹkùn lásìkò yìí, tí wọn ò bá jẹ́ àwọn fúnra wọn ò bá jẹ́ báńdíìtì, wọ́n ń ṣiṣẹ́ fún báńdíìtì, a jẹ́ pé nínú ọmọ àlè Yorùbá ni wọ́n. Kò sí nǹkan tí èèyàn kankan lè ṣe sí wa lásìkò tí ò yẹ ká má gbàgbé ẹ̀, yàtọ̀ fún pé tó bá fẹ́ pa wá. Ọ̀pọ̀lọpọ̀ ń èètì ọmọlàkejì nítorí wípé ó gbọ́ pé wọ́n ní pé èèyàn báyìí ló ṣe rí ni. Olóyè Sunday Igboho jẹ́ ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ nígbà tí nǹkan kan ò pa wọ́n pọ̀. Wọ́n ní pé náà ni wọ́n sọ pé now ó wá dìde. Bẹ́ẹ̀ bá fẹ́ràn olóyè Sunday Igboho, ìrú ẹkùn ti di bọ́dì. Kí ló dé tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì ìrú ẹkùn? Ẹ f'olóyè Sunday Igboho lẹ̀, ó lè jó lórí wọn. Bí wọn ò bá fẹ́ràn ẹ̀, bọ́lọ́hun bá ti fẹ́ràn rẹ̀, kí ni wàhálà làálàá kòkò kàkà tá à ń bá kiri ọmọ Yorùbá? Àsìkò yìí ló yẹ ká ronú gidigidi. Ẹgbọ́n tó lóyè Sunday Igboho lòun fẹ́ ṣe ni. Ó ní òun fẹ́ fọ àwọn igbó ilẹ̀ Yorùbá mọ́, kọ́lọ́ ọba alátìlẹyìn ẹ̀dá kó bá wa tì í lẹ́yìn, káwa náà tì í lẹ́yìn, kànàká wá gbárùkù tí ẹnu àtẹ́ làwọn kan ń bùlú lórí ẹ̀rọ social media. Àwọn ọmọ àlè, àwọn tó yẹ ká fura sí. Nísìnyí olóyè Sunday Igboho múnú wa dùn bì kan nígbà tá a gbọ́ ìròyìn, àwa náà la gbé jáde wípé wọ́n fọwọ́ sófin pé bó o bá fẹ́ lò mọ́ o, tó o ti ń kẹgbẹ́ jọ o, ẹgbẹ́ ajìjàǹgbara o, ẹgbẹ́ abánikọ̀yà o gbọ́dọ̀ wá fowókọ́lẹ̀ lábẹ́ ìjọba ìpínlẹ̀, léyìí tó jẹ́ pé normal thing ni. Ṣùgbọ́n tá a kóró ojú sí ni pé àsìkò tí wọ́n gbé jáde, àwọn tó ń bá wa jagun táwọn ò bá jagun, wọn ò gbàṣẹ́ níbì kankan. Ṣùgbọ́n olóyè Sunday Igboho wá múnú wa dùn débi pé ó ní ẹgbọ́ gbogbo tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lé òun fẹ́ la máa ṣe, ká ṣàtijọ́ fọwọ́sowọ́pọ̀ láti lé àwọn afẹ̀míṣòfò jìnnà.
ṣùgbọ́n sọ kinní kan ó látìlẹ́yìn ìjọba lókù tóun ń dúró de. ẹ jọ̀ọ́ àwọn olóṣèlú tí wọ́n ń dìbò tí wọ́n ń ṣe primary wọ́n rí àtìlẹ́yìn ìjọba. Kí ló dé tí ẹni tó fẹ́ gba ẹ̀mí wa là, àwọn tẹ́ kóra wọn jọ láti gba ẹ̀mí wa là, wọn ò tí ì rí àtìlẹ́yìn ìjọba tí wọ́n dẹ̀ sì ń béèrè fún àtìlẹ́yìn ìjọba. Oríṣiríṣi fídíò là ń rí tí ò ṣe máa fi hàn báwọn olóṣèlú kan ṣe ń gbowó inú ọ̀rá nínú páálí, gbogbo yín náà lẹ́ẹ̀ ti rí. Bá a bá wá ṣe àtìlẹ́yìn fún ìrù ẹkùn àtàwọn ẹgbẹ́ míì bí Àgbẹ̀kọ̀yà, OPC lásìkò yìí ká pa ìjà tì, kí ló burú ń bẹ̀? Bitter truth ni. Ó dìgbà táwọn olóṣèlú yìí tí wọ́n bá fààyè gba àwọn afẹ̀míṣòfò nípa ìkíyèsára ìjáfara láti pa ilẹ̀ Yorùbá run. Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀, kò ní ṣeé ṣe fún wọn bẹ́ẹ̀. Mo wo fídíò kan, ìròyìn ni, tí láwọn afẹ̀míṣòfò sọ pé àwọn ò ní pẹ́ máa lọ jí àwọn olóṣèlú gbé àtàwọn ológun. Wọ́n tẹ̀ ti fojú àwọn ológun hàn ìmọ̀, àìmọye general tí wọ́n ti pa. Àwọn ológun ọ̀hún ni wọ́n wá ń sọ ní òní nínú ìwé ìròyìn wípé ẹ lọ fura o, àwọn agbésùmọ̀mí ṣeéṣe kí wọ́n strike o láwọn ibi térò bá pọ̀ sí nínú ìwádìí àwọn. Mama Sally, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ti Mama Sally, ṣùgbọ́n tí àwọn ológun tí mò ń sọ yìí, wọ́n nínú ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn nínú ìwé ìròyìn pé ká lọ ṣọ́ra lásìkò ọdún. Ìyẹn ni wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì làwọn ẹni ń pa. Ṣé kò sí mùsùlùmí ràn yín? Kò sí kìrìsìtẹ́nì ràn yín? Kò sí àbáláyé ràn yín? Kí wá ló dé tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì àwọn ajìjàǹgbara, pàápàá jùlọ irú ẹkùn tó dìde lásìkò yìí? Ẹlòmíì ò bu ẹnu àtẹ́lu OPC. Lóòótọ́ wọ́n ní Ọ̀túnba ààrẹ wọ́n ti ń sọ pé àwọn ó kọ ọmọ ogun jáde tipẹ́. Nǹkan tá ààrẹ wá ń béèrè fún àtìlẹ́yìn àwọn gómìnà, bitter truth, àtìlẹ́yìn ìjọba, bitter truth ni mò ń sọ fún yìí. Òun náà ni olóyè Sunday Igboho ń béèrè fún, kí wọ́n mọ̀ sọ pé ta ló rán ọ níṣẹ́. Ṣé ẹ mọ̀ pé àwọn òkodoro ọ̀rọ̀ míì tí ò bá tí ì hàn tàbí kó ṣẹlẹ̀ sí èèyàn kan àbí méjì, àní mọ̀. Nígbà táwọn ológun bá ń give warning, ibi tá a bára wa nù. Wọ́n ní operation kíní ọ̀pẹ náà Adikai. Ọ̀gá Saliu ló sọ̀rọ̀ yẹn pé ká lọ ṣọ́ra, ẹ má gbé sára yín kọjá mọ́ṣáláṣí. Wọ́n ní wọ́n lè dé àdó olóró mọ́ èèyàn kan lára kó lọ síbi tọ́pọ̀ èèyàn wà. Ibi tá a bára wa nìyẹn. Nígbà táwọn ológun bá ń ṣe kìlọ̀kìlọ̀, lóòótọ́ wọ́n láwọn ti ṣe gbogbo ọ̀rọ̀ tó yẹ káwọn ó ṣe lọ́nà tó yẹ káwọn ó gbà tírú ẹ̀ tá láti dènà rú ẹ̀. Ṣé òun nìkan tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti rí àti gbogbo tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ṣáwọn ológun yìí nìkan tó? Olóyè Sunday Igboho tó wá dìde tó lóun fẹ́ gbà wá lẹ̀, tá a mọ mẹ̀sáyà tọ́lọ́run rán sí wa lásìkò yìí, tá a dẹ̀ nígbàgbọ́. Ojú wa ló ṣe gbà tó lọ gangan. Fúlàní kan ń sọ̀rọ̀, ó ní kò sẹ́ni tó ń bẹ̀rù jù láyé, ó ní wàláì òun bẹ̀rù Sunday Igboho. Bẹ́ẹ̀ ni mo rí Fúlàní kan tó ṣoògùn ayẹta tó dẹ̀ ń dán o, tí ìbọn ò dẹ̀ rán, irú ìbọn tán gbé dání. Àwa ń tiwa, àwa bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀sìn à ń ṣò religion, Fúlàní ń ṣò ayẹta. Religion tí kì í ṣe tiwa tí wọ́n mú wá fún wa, kìkìdá kákàn mọ́ Ọlọ́run ká dẹ̀ lẹ́rìí ọkàn la wá sọ di wàhálà tó tẹ́lẹ̀. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń mú ẹ̀sìn wá fún wa, tá a gba ẹ̀sìn Islam, àwọn Fúlàní, àwọn ni wọ́n ń ṣò ayẹta yẹn. Ẹ jọ̀ọ́ ẹgbẹ̀gbọ̀rún Quran, ẹgbẹ̀gbẹ̀rún Bíbélì, bitter truth ni. Ìtàwọn kìíní wà fún òkọjá pé kì í ṣe spiritual thing láti dojúkọ weapon. Wọ́n wà fún pé ká mọ ọ̀rọ̀ Ọlọ́run, ká dẹ̀ ṣe rere. Ìyìn rere la pè é.
èyí tí wọ́n bá padà tọ̀hún sí ìyìn búburú ọ̀tí ìyìn búburú bá wà nú ẹ̀ problem tí wọ́n nìyẹn. But èmi mọ̀ pé ìwé tá a bá pè níwèé Ọlọ́run kò kọjá pé ká ní ìwà rere. Ẹ̀kọ́ ló kọ́ wa, kò sọ fún yín pé ilẹ̀ máa fi àtáàkì ọ̀tá. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n mú dàrin nítorí ìta ni, nítorí ọ̀tá. Àwa mú gbogbo nta ní pátá àdánù. Fúlàní ń fàyẹta hàn lórí social media. Ọmọ àlè Yorùbá ló máa tako olóyè Sunday Igboho lásìkò yìí. Ṣe rí àwọn afẹ̀míṣòfò tìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ lọ kọ́ àwọn ọmọ ní school. Wọ́n ní wọ́n ti ń bá allegedly wọ́n ti ń bàjọba sọ̀rọ̀. Tí wọ́n bá san ransom tí wọ́n ní wọ́n fẹ́ gbà wọ́n ní dín o. Owó ìdí tí mo fi ní wọn ò ní dín ká má ní ṣe bandit ni wọ́n. Ìdí ni pé ìjọba ni wọ́n ń bá fà. Wọ́n lè sọ pé any amount lọ́wọ́ individual tí wọ́n bá jí gbé. Ṣùgbọ́n ṣé bá sì máa bá lọ nìyẹn? Níbo ló fẹ́ safe lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí àwọn ọmọ tí wọ́n kò yìí ó fi padà jẹ́ ọmọ rere fún àwọn òbí wọn pẹ̀lú tí wọ́n ti fojú rí. Ṣérú àwọn ọmọ yẹn wọ́n á fi wọ́n sílẹ̀. Àwọn ọmọ yẹn á wá dé tẹ́ ti ń pààyàn lójú wọn, tẹ́ ń dùyàn lójú wọn, tẹ́ ń jẹ̀yàn lójú wọn. Ẹjọ́ kí ló máa jọ àwọn ọmọ yẹn lójú? Kì bá dáa kó má ṣẹlẹ̀. Ọkọ̀ lẹ́tà sí ìpínlẹ̀ Ògùn páwọn tó ń bọ̀ wá kó ọmọ míì. Àwọn ọlọ́dẹ ibẹ̀ wá ń béèrè fún àwọn nǹkan ìjà ogun alágbára láti dojúkọ wọn. Látijọ́ tí wọ́n ti sọ̀rọ̀ yẹn, ìjọba ìpínlẹ̀ Ògùn ẹjọ́ ṣé ẹ ti pè àwọn ọlọ́dẹ yẹn, ṣé ẹ ti ra nǹkan ìjà ogun fún wọn láti dojúkọ ọ̀tá? Abẹ́ẹ̀kan dákẹ́ lórí ọ̀rọ̀ election 2027 ẹ̀ ń wò wọ́n ràn títí tẹ́ fi máa wá kó àwọn ọmọ school. Owó tíjọba fẹ́ san fún àwọn aráabí tó yá pé wọ́n fi dènà kírú ẹ̀ má ṣẹlẹ̀, tí wọ́n ti fi organize àwọn aṣọ́gbó sí ìpínlẹ̀ wọn. Ẹ̀yin gómìnà mò ń bá wí o, àyèrú ẹ̀ lè má wáyé o, kò lè rọrùn fún wọn o. Owó iyebíye ni wọ́n á béèrè lọ́wọ́ ìjọba. Tẹ́ bá fi keep àwọn local kíní wa, ṣe é mọ̀ wípé yóò ṣe díẹ̀. Wọ́n á mọ̀ pé àwa náà á dúró pẹ̀lú àwọn agbára àwọn bàbá wa tí wọ́n padà ṣe research ẹ̀. Wọ́n á mọ̀ pé àdúró ibì kan ló ṣẹlẹ̀ lóńdó tí wọ́n láwọn pípì sùn lọ. Ìlú tí ó bá ń lọ báyìí tí wọn ò kíà nípa ẹ̀mí àwọn aráàlú, ìlú rúùlù bẹ́ẹ̀ kò fẹ́ẹ̀ sí. Ṣé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ kíà nípa ẹ̀mí aráàlú bó ṣe ń lọ yìí? Ìlú míì tí wọ́n bá ti kí ẹ̀ wọ́n á suspend gbogbo ọ̀rọ̀ afẹ́ṣe election àṣẹ primary nírú àsìkò tá a wà ní tó ṣẹlẹ̀ lóṣù Ògbómọ̀ṣọ́. Ta ni ó ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́? Kò sọ́mọ ẹbí politician kankan nínú àwọn ọmọ tán jí kó nípínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ ọba mélòó ló wà ńbẹ̀? Kí ló dé tẹ̀ fi wá ṣe òṣèlú? À ń pariwo federal government, à ń pariwo bàbá Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní wọ́n ń san security vote kílẹ̀ tó fẹ́ kó ṣe. Agbára àwọn ọlọ́pàá ò ká, ọkọjà wọn tó bẹ́ẹ̀. Agbára àwọn ológun ò ká. Àwa wí tán ẹ wá ní aeroplane, helicopter ń fò káàkiri. Ṣé helicopter yẹn fẹ́ stop tí wọ́n bá fẹ́ ṣe àwọn ọmọ yẹn lísùtà? Ta ló wà ní helicopter tó máa sọ̀kalẹ̀ tí wọ́n bá jà ń kọ́? Ṣé ẹ̀ là ń bá yín sọ? Àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀, equip wọn tó. By now táwọn àmọ̀tẹ́kùn ti ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bá ní helicopter kò tí ì pọ̀ jù. Tẹ́nirú weapon tí àwọn agbésùnmọ̀mí ní kò tí ì pọ̀ jù. Tẹ́ bá ń fún wọn ní special training yàtọ̀ sí èyí tí wọ́n ní pé ó yá ẹ lọ sí country báyìí, ẹ lọ sí country báyìí, ẹ lọ train. Kò ní dàbí ẹni pé èrò táwọn èèyàn ń rò pé nani bá nani tí nàyàn nàyàn tẹ́ni tó ní ìgbà ò bá gba ni a jẹ́ pé kéèyàn fura ni. Kí ló dé? Ṣé ẹ mọ̀ pé jọ́ kan àwọn èèyàn ó reject, wọ́n á dẹ̀ refuse láti kú láwọn ẹ̀yà tí wọ́n ń pa. Kí ni ó padà dà? Yóò dogun. Why? Ṣé kìí ṣe pé ìwà ẹ fẹ́ jọ bí ẹni pé gbógun bá fẹ́ dé kó dé?
ṣé kìí ṣe pé ìwà yẹn fẹ́ jọ bí ẹni wípé ẹ̀yin ti múra álẹ̀ dogun tó bá dé ìgbé àfẹ́wé oko àfẹ́ nǹkan ọbẹ̀ yóò kú mẹ̀kúnnù. ẹ jẹ́ á fi sẹ́ńtímẹ̀ǹtì sílẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ wà lọ́tọ̀ ni o. bíbélì níwájú àdá, kùránì níwájú ìbọn, bó láti fẹ́ ṣe. àwa ń takò àwọn tó fẹ́ lọ ràn wá lọ́wọ́ láti bá wọn lé àwọn afẹ̀míṣòfò jìnnà. gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ lọ stop ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ ká support ìsídà OPC and irú ẹkùn Àgbẹ̀kọ̀yà àti Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá. ẹ jẹ́ á pariwo fúnjọba kó bá wa equip wọn. èyí tó lóyè Sunday Igboho ń dúró dèjọba láti fún wọn ní go ahead. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká yọ àgàbàgebè kúrò ń bẹ̀. irú nǹkan tí olóyè Sunday Igboho fẹ́ ṣe gbogbo regions ló yẹ kó ní. ló yẹ kíjọba fóun tẹ̀lú kí àwọn náà ó dìde láyé ara wọn láti dáàbò bo ẹ̀mí ara wọn. nígbà tí ó wá dàbí ẹni pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìjọba pé mo fọwọ́ sí ṣé kò wá ní dàbí ẹni pé èèyàn mú yàn lọ́wọ́ dání fún yàn kan. gbogbo ọmọ Yorùbá tó bá wá ń tako Yorùbá ẹgbẹ́ yàtọ̀ fún ọ̀rọ̀ èrò ẹkùn àwọn security wa, gbogbo ẹ̀dá tó bá ń tako Yorùbá ẹgbẹ́ lásìkò yìí olórí burúkú ẹ̀dá ni. ìdà nínú ipò kan àbí ìkejì, ó ṣe dáadáa tàbí kò ṣe dáadáa. àìmọye àwọn tí ò ṣe dáadáa nú àwọn Fúlàní wọn gbógun tì wọ́n. láyé Buhari ariwo ọ̀pọ̀ tó báyìí ó ṣọdún mẹ́jọ yìí ó pé. mi ì wá láti campaign o torí mi ì mẹ́ni bọ́dì rí. èyí tí wọ́n ń ṣe yìí wọ́n jọ ń ṣe ni. ẹ̀bí gbogbo wọn ni, ẹ̀bí gbogbo ìjọba ni. ṣùgbọ́n tí Yorùbá bá dìde láti tako Yorùbá ẹgbẹ́ torí ń bẹ̀ làwọn Fúlàní yìí dúró sí, ọmọ náà là ń rán síná. wọ́n mọ̀ pé Yorùbá máa gbàbọ̀dì tira wọn. ẹ jẹ́ ká sinmi ìyẹn. ẹ má jà gbàbọ̀dì tira wa lásìkò yìí. ẹ má jà gbàbọ̀dì o. àwọn pípù ti múra wa o. ogun ni wọ́n ń jà o. ẹ wo iye ẹ̀mí tó ń ṣòfò láì jagun. àwọn yìí lẹ wá ń pè wá ní nǹkan kan náà. one Nigeria, indeed one Nigeria. tí wọ́n bá yanjú gbogbo kinní yìí tán, ọmọ Yorùbá wo ni ó rí Fúlàní tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ sí ta ní nǹkan kan náà ni wá máa bọ̀ lọ́dọ̀ mi. ẹ̀dẹ̀ ní nǹkan kan náà ni wá. 2027 yẹn tó bá dé yóò padà lọ náà ni. ìbá jẹ́ 200,000. ìgbà wo lọmọ Yorùbá àti àwọn ìran míì ní Middle Belt tí Fúlàní ti pa? àwọn tí ibi yẹn ti alapa lórí ọ̀rọ̀ màálù tí wọ́n gé lọ́wọ́ gé lẹ́sẹ̀ ló ń lọ yìí. bàbá Tinubu, ọ̀rọ̀ Sunday Igboho, lóyè Sunday Igboho, ẹ má jẹ́ kó pẹ́. àwọn people ní north wọ́n ní pólíìsì tiwọn, iswab àbí kí náà ti ń pè, kí náà ti ń pe orúkọ wọn, isba police. kò sẹ́ni tó dí wọn lọ́wọ́ o. àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. àwọn Muslim bẹ̀ ló ní. wá ìtọ́wájẹ́ tó jẹ́ ti gbogbo ọmọ Yorùbá adúpẹ́pẹ́ ti fọwọ́ sí i, ṣùgbọ́n láti fún wọn láṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ó ń pẹ́ jù. àníkẹ́ ẹ má ṣe primary, àníkẹ́ ẹ má sọ̀rọ̀ election, ṣùgbọ́n feelings gangan ẹ̀yin olóṣèlú ẹ máa ní. owó iyebíye ni wọ́n máa san láti gba àwọn ọmọ yẹn sílẹ̀. gbẹ́ bá kó orú owó iyebíye yẹn sílẹ̀ tẹ́lẹ̀ láti encourage àwọn èèyàn wa nínú àwọn igbó yẹn, nínú àwọn bọ́dà tá a ní bọ́dà tí Ọ̀yọ́ bá mind bọ́dà ẹ̀, tí Lagos ṣe, tógùn ṣe, tèkìtì ṣe, ìwọ̀nba ni wọ́n lè wọlé tọ̀ wá. bẹ́ẹ̀ bá escape níbì kan wọ́n ní escape níbì kejì nítorí aláàtì àti wà wọ́n á ti connect ara wọn. kí lẹ̀ ń rò ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń jọba ṣáfẹ́ sọ pé ẹ̀gbọ́n débẹ̀ ni. first thing, nígbà gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ ló yẹ kẹ́ ẹ ti ṣe gbogbo nǹkan yìí, pàápàá jùlọ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. ẹ má fìyà jẹ wá. a nígbàgbọ́ nínú yín la ṣe dìbò fún yín débẹ̀. ẹ má wàá jẹ́ kí òṣèlú àwọn Fúlàní ó jọba jẹ gàba lórí wa. ó ti yàn dájú pé a kì í ṣe nǹkan kan náà, a lè jẹ́ nǹkan kan náà, torí ẹni tí wọ́n pààrọ̀ ẹ̀ kò ní gbàgbé àwọn tí wọ́n pààrọ̀ wọn ní ìsìn. kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn?
but àwọn tó wà lókè ọya àwọn gómìnà òkè ọya wọ́n ń dáríjì àwọn agbésùmọ̀mí tí wọ́n bá mú tí ẹ̀dẹ̀ ti fẹ̀mí èèyàn ṣòfò sọ yẹ kéèyàn dáríjì ẹni tó mú idà tó sọ fún èèyàn kan wípé say your last prayer tí ò dẹ̀ bójú wẹ̀yìn. Mi ò fẹ́ mọ́ dákọ pé wọ́n ṣẹ́ṣà sí mi ṣe yẹn ìbànújẹ́ ni fáwọn ẹbí ẹ̀ o ṣé nǹkan rere nìkan máa rí irú ẹni wá ń dáríjì. Ìjọba ò dẹ̀ sọ̀rọ̀ wípé no national issue lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe tí gómìnà kan lè ṣe tó wù tí wọ́n bá fẹ́ fi gbogbo eléyìí sílẹ̀ lọ́dọ̀ wọn nìkan kájọ máa bára wọn fà á ṣebí kì bá dáa. À ń ronú pé òṣèlú ló jẹ́ ká máa hùwà tán wù ó ti kọjá òṣèlú ó ti kọjá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà ni ìjà burúkú dẹ̀ ni o wọ́n á sọ díjà ẹ̀sìn. La fi sọ fọ́mọ Yorùbá wípé ẹ jẹ́ kó rí wa ó pé ọmọ Yorùbá tó bá ń takò ọmọ Yorùbá tí ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Yorùbá lásìkò yìí ohun aburú wa bá ẹ jẹ́ àsowọ́pọ̀ pẹ̀lú ìró ẹ̀kún ni o. Ẹ jẹ́ ká gbìyànjú kárí tópìsì bá gbéra ẹ jẹ́ ká yìn wọ́n kúṣẹ́ ló mórí oníṣẹ́ yá wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n ti ṣerú ẹ̀ rí ṣùgbọ́n tá a bá rẹ́ni dìde ìyá ọ̀jẹ̀ pàṣà sí àlà. Mo kí yín bẹ́ẹ̀ ṣé wò wá Ṣeun Agboola lórúkọ mi níkànnì Jùgbà Màsà. Bitter truth ni o. Ẹ̀yin ọmọ ìjọ. You members. Ẹ lọ ṣe. Ájò tó dáa ṣe. Yes, go and do something that can protect you. Tó yẹ pé tó bá gbé ìbọn wọ ẹ̀dọ̀ yín. So that if they bring guns to come and. Kọ́ kọjú ìbọn tira wọn. Let them face themselves. Kí ìbọn ti ẹ̀yìn jò. And let the gun shoot at them. Tàbí kẹ́ rí oyin kẹ́ fi lé wọn. Or you should find bees to chase them. Tàbí tó bá ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì yín. Or if they are coming to your church. Kọ́ ti kú kọ́ tó dé ṣọ́ọ̀ṣì They yín. should have died before they get to your church. Ẹ lọ ṣe o. Go and do it. Ẹ jẹ́ sọ fún yín. Let me tell you. Àwọn ọmọ ìjọ tèmi o. All my own members. Tí bá dé àsìkò. When it is tí time. bá ní kán wá ṣe If I say they tó should bá not do ṣe it, they don't do it. máa lé wọn I will send them tókè mi away. ò fẹ́ kọ́ ọmọ ìjọ tèmi kankan kú. Because I don't want any of my members to die at the Mi end ò of lè this battle. dira. I cannot be fortified. Káwọn ọmọ ìjọ mi má dira. And my members will not be fortified. Olùṣọ́ àgùntàn rere ni mí. And I am a good shepherd. Mi ò lè wò ó kán máa pa ọmọ ìjọ I mi. cannot be looking at them to be killing my members. Nígbà tó dé ìlú Ọ̀wọ̀ When they got to ṣọ́ọ̀ṣì yẹn that church, àwọn kan kégbe lórúkọ Jésù. people shouted in the name of Jesus. Jésù lágbára láti gbà wọ́n Jesus lẹ̀. had the power to save them. Ṣùgbọ́n But Jésù ní ó di ọ̀run. Jesus said, until you get to heaven. Ní Kaduna At Kaduna, gbogbo ṣọ́ọ̀ṣì tán lọ rédìí those yẹn. churches that they were raiding, Àmọ̀yẹ àwọn tó pè lórúkọ they Jésù. all called the name of Jesus. Síbẹ̀síbẹ̀ wọ́n But pa wọ́n. even at that, they killed them. Kí ló fà á? Why? Jésù ní ó di ọ̀run. Jesus said, until you get to Ẹ tó bá heaven. kú ni tiẹ̀ gbé o. It is if you die, that is the end. Ìwọ tó bá mọ àjò tó dáa ṣe. If you know what to do, Yọjú sí mi. come and see me. Wo mo ní ẹ̀ka ìjọ tó pọ̀. I have a lot of branches. Mo ní l'Amẹ́ríkà ní London. I have in Mo ní America, I káàkiri. have in UK Ní as well. Nàìjíríà ń bí. And even in Nigeria. Mo pè é ṣàkíyèsí nìyẹn o. I'm calling your attention to Ọba sọ pé pásítọ̀ tó ń ṣe ọ̀rọ̀ that you ogun. say, look at that pastor. Mi ò lágbára. I don't have any Ṣùgbọ́n power. tó bá là mí mọ́lẹ̀ máa gé ẹ jẹ. But if you eat me on the ground, I will bite you. Máa gé ẹ jẹ. I know how to Ọmọ fight ìjọ you. mi tí n bá ti sọ pé kó gbà kó lò ó. Any of my members. Tí ò bá ti lò ó máa lé kó If I church. don't use it, I will send them Because mi away. ní jẹ́kẹ́ nìkan wọ ṣọ́ọ̀ṣì kó wá gba àwọn ọmọ mi Because I will lọ́wọ́. not allow them Olùṣọ́ to àgùntàn rere ni mí. kill my children. Ẹ dira. Go.